pé Ọlọ́run gbàrún mi àbí Ọlọ́run gbàrún mi yẹn lè judge ẹ̀ báwo la ṣe judge ẹ̀ ni pé ó wo ipa pé sẹ́rùn tó ń kí ṣé ń gbà wá tí ọ̀dà lọ́wọ́ rẹ̀ àbí kò gbà tí ó bá ti gbà tí ọ̀dà lọ́wọ́ rẹ̀ gbà pé irun tó ń kí òun kò tí ì gbà nù torí pé ó ní inna salata tanha anil fahsha'i wal munkar so irun ọmọ ọkọ pé nǹkan yìí kò dáa lẹ́rìn tó yẹ pé tọ́lọ́ máa ní kó irun ó dùn dáadáa yóò mọ̀ jìnnà sí àwọn nǹkan tí ò dáa lẹ́sìn pé bá sọ fún un yóò mọ̀ sá fún àwọn nǹkan tó yẹ pé nǹkan yìí kò dáa torí pé òun gangan fúnra rẹ̀ ó ti kírun títí Ọlọ́run ti kírun ó dùn nínú ara irun ti wà ní ẹ̀jẹ̀ rẹ̀ kóra ẹ̀ rí i pé àwọn kan bá jẹun báyìí gan kan mi balẹ̀ nítorí mi ti ń jẹ mẹ́wàá papọ̀ nítorí mi ti kírun ọ̀sẹ̀ kan nínú ẹ̀sìn tó ń dùn ẹlòmíín náà wẹ̀ nìkan tó kírun lẹ́yìn àwọn ìbáyìí kò tó kírun mọ́jú dáwọ̀ ti tún bọ̀ àwọn kan mùsùlùmí jímọ̀ làwọn ti wọn ó kì í jímọ̀ kan ti jímọ̀ mí ni àwọn kan ìdì sí ìdì làwọn kì í ti wọn so definitely gbogbo pátá akàn sílọ̀ pẹ̀lú ìfẹ́ nù ni sílọ̀ bó ti ẹ̀ka sílọ̀ anábàá sọ̀rọ̀ pé sọ̀lú kàmáàrọ̀ àyètò mọ́ ní sọ̀lì. tó afáwa a ní ọmọ alálùbáríkà àkọ́kọ́ Sport FM alo. alo kí ló kọ yín bọ́lá tí ń pè wá. Adiyat láti Amuteve tó Adiyat láti Amuteve tó ìbéèrè mú béèrè nọ́mbà kan. Number two tó àfàwà. Number 2 tí a bá ṣe takbiratul ihram Allahu akbar àkọ́kọ́ tá a bá ṣe ìkọ́mọ̀ tán àmọ́ sí Allahu akbar lẹ́yìn Allahu akbar rẹ̀ ká tó ké Fatiha kí nìkan tá a máa wí lẹ́yìn Allahu akbar náà. Allahumma lakal gbọ́ mi yí dáadáa o. kulli bi rahmatika rahimi. tí a bá ṣe Allahu akbar tán tá a bá ṣe takbiratul tá a bá ṣe ìkọ́mọ̀ tán lórí ìrun lẹ́yìn ìkọ́mọ̀ yìí a ṣe Allahu akbar àwọn pè ní takbiratul ihram òun Allahu akbar àkọ́kọ́ tá a máa ṣe lórí ìrun lẹ́yìn ìkọ́mọ̀ lẹ́ẹ̀kan náà lẹ́yìn Allahu akbar yìí a máa ń ṣe azkar àwọn ṣàdúrà kan bẹ̀ ká tó bẹ̀rẹ̀ sí ka suratul Fatiha kílẹ̀ àdúrà náà. Adiyatu ó lè àbí ó dà bóyá o tún lè ronú kó tún padà wá tí àwọn afábà tún sọ yìí o tún lè mú kàmí àmọ́ torí pé ọ̀rọ̀ ọkọ̀ pè wọlé bó ti ọkọ̀ pè wọlé náà bàbá ti ṣí gàba lórí ètò ṣáàṣì fáwọn bàbá àpò méjì kó kọ́kọ́ pè wọlé ó fi ṣínú tí ò ń gbà rẹ̀. bẹ́ẹ̀ni. Tàbá ti parí ètò káwọn bàbá ó pè wá á fi 2000 á fi ránṣẹ́ sínú bóyá múfù àbí tí mo ní wọn pé wọ́n lọ́kọ́ pè wọlé nù tó bá yẹ kó bá tún wá lọ gbẹ̀bùn tẹ́lẹ̀ ni owó rẹ̀ tún ga sí ni wọn. àbí o. ó dáa lọ́kọ́ tún padà wá ṣùgbọ́n. Insha Allah. lọ́kọ́ padà wá. tó ẹ rí i pé àwọn ọmọ tá a rọ lọlé kéwú wọ́n ti bẹ̀rẹ̀ sí gbìyànjú inú mi ti ẹ̀ kọ́kọ́ dùn pé ọmọ yìí ó pe àwọn kankan jáde ó tẹ̀ pé àwọn kọ̀ọ̀kan jáde náà àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbàlagbà ti fọ yín orí nulẹ̀ pé ẹlòmíì ti làágùn bí nǹkan míì pé ṣé kankan tó máa wà tá a máa ń wí kátó ké Fatiha àwọn tó ká aláwọ̀ kí bá ọ̀ká àwọn arẹtí ìmọ̀ọ́mù kó máa bá kínní lọ ní ó dojú ẹ̀ láàárọ̀ yìí o 9203 6031 97 24 26 Sport FM alo. Wa aleykum salaam kí ló kọ rẹ. èmi àṣà láti ṣe pẹ̀lú kan jí ni. èmi àṣà láti ṣe pẹ̀lú kan jí. Azad. Arshad. Okay, Arshad. No, bismillah, Arshad. Naam. Ìbéèrè wo? Mo fẹ́ Number 1. Pé irun fún wa. A ní ìkọ́mọ̀ àti adhan. Ká pèrun àti ká ṣe ìkọ́mọ̀. Ìkọ́mọ̀ ọ̀tọ̀. Èrò pípé náà ọ̀tọ̀. Bá a pèrun ká wò. Allahu akbar, Allahu akbar. Allahu akbar, Allahu akbar. Ashhadu an la ilaha illallah. Ashhadu an la ilaha illallah. Ashhadu anna Muhammadan Rasulullah. Ashhadu anna Muhammadan Rasulullah. Hayya ala salat.
hayya ala salat hayya ala falah hayya ala falah Allahu akbar Allahu akbar la ilaha illallah. La ilaha illallah Muhammad rasulullah sallallahu alaihi wasallam. Bọ́lá tóbi fúnra rẹ̀. Allahu akbar. So ọgbà. Ọgbà pẹ̀lú ògo inshallah. Asad. Tí a bá ti parí ètò wọ́n sọ fún àwọn àbá kí wọ́n pè wá ó gbà sẹ́mi àpò márùn-ún. Ó ti gbọ́. Allahu akbar wọn náà fẹ́ra àwọn tó wù ẹ́ bó wù ẹ́ fẹ́ra kùránì bó wù ẹ́ fi ṣọdún bó wù ẹ́ kò fẹ́ra jàràbíà o ti ń jọlá kùránì náà nù. Ọlọ́run fúnra lè barika inshallah ìgbìyànjú kò ṣe gbìyànjú dáadáa inshallah. o ṣeun tó àfà.